kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé agbẹ́yìnga ṣe yín lọ́ba fún ojú rere àti àánú láti rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù àṣepé. Agbẹ́yìnga ọlọ́run aláàánú olùfẹ́ wa, olúwa ẹ gba ọpẹ́ wa. Olúwa ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní ọjọ́ àìkú, ẹ jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere. Àìkú baálẹ̀ rọ̀, olúwa ẹ fi jogún fún wa. Ẹ jẹ́ ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Ṣé tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú, ọjọ́ 21 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé àwọn àgbà gbọ́n, àwọn àgbà gbọ́n. A mú àkọ́sórí wa nínú ìwé Jóòbù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìlá. Jóòbù orí ìkejìlá ẹsẹ̀ ìkejìlá. Àwọn arúgbó wọ́n ní ọgbọ́n, àwọn ni ọgbọ́n wà fún, àti nínú gígùn ọjọ́ ni òye. Àwọn arúgbó ni ọgbọ́n wà fún, àti nínú gígùn ọjọ́ ni òye. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú Ẹ́kísódù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ìwé Ẹ́kísódù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ó sì ṣe ní ijọ́ kejì, Mósè jókòó láti máa ṣe ìdájọ́ àwọn ènìyàn. Àwọn ènìyàn náà sì dúró tì Mósè láti òwúrọ̀ títí di àṣálẹ́. Nígbà tí àna Mósè sì rí gbogbo èyí tí ó ń ṣe fún àwọn ènìyàn, ó ní, kí ni èyí tí ìwọ ń ṣe fún àwọn ènìyàn yìí? Èéṣe tí ìwọ nìkan fi dá jókòó tí gbogbo ènìyàn sì dúró tì ọ́ láti òwúrọ̀ títí di àṣálẹ́? Mósè sì wí fún un pé, ó sì wí fún àna rẹ̀ pé, nítorí tí àwọn ènìyàn tọ̀ mí wá láti béèrè lọ́wọ́ Ọlọ́run nì. Nígbà tí wọ́n bá ní ẹjọ́, wọn ó tọ̀ mí wá, èmi ò sì ṣe ìdájọ́ láàrin ẹnì kíní àti ẹnì kejì. Èmi ò sì máa mú wọn mọ ìlànà Ọlọ́run àti òfin rẹ̀. Àna Mósè sì wí fún Mósè pé, èyí tí wọ́n ń ṣe ni kò dára tó. Dájúdájú ìwọ yóò dá ara rẹ lágara, àti ìwọ àti àwọn ènìyàn yìí tí ó pẹ̀lú rẹ, nítorí tí nǹkan yìí wúwo jù fún ọ. Ìwọ nìkan kì yóò lè ṣe é tìkálára rẹ. Fetísílẹ̀ nísinsìnyí sí ohùn mi, èmi yóò fún ọ ní ìmọ̀. Ọlọ́run yóò sì pẹ̀lú rẹ. Ìwọ máa wà níwájú Ọlọ́run fún àwọn ènìyàn wọ̀nyí, kí ìwọ kí ó máa mú ọ̀rọ̀ wọn wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí o sì máa kọ́ wọn ní ìlànà àti òfin wọn nì, kí o sì máa fi ọ̀nà tí wọn yóò máa rìn hàn fún wọn, àti iṣẹ́ tí wọn yóò máa ṣe. Pẹ̀lúpẹ̀lú ìwọ yóò sì sá níwájú gbogbo àwọn ènìyàn yìí, àwọn ọkùnrin tí ó tọ́. Ìwọ yóò sì sá nínú àwọn ènìyàn wọ̀nyí àwọn ọkùnrin tí ó tọ́, tí ó bẹ̀rù Ọlọ́run, àwọn ọkùnrin olóòótọ́ tí ó kórìíra ojú kòkòrò. Irú àwọn wọn ni kí o fi ṣe olórí wọn, láti ṣe olórí ẹgbẹẹgbẹ̀rún, àti olórí ọrọ̀ọ̀rún, àti olórí àràádọ́ta, àti olórí mẹ́wàá mẹ́wàá, kí wọn kí ó sì máa ṣe ìdájọ́ àwọn ènìyàn ní ìgbàkúgbà. Yóò sì ṣe gbogbo ẹjọ́ ńlá ni kí wọn kí ó máa mú tọ̀ ọ́ wá, ṣùgbọ́n gbogbo ẹjọ́ kéékèèké ni kí wọn kí ó máa dá. Yóò sì rọ̀ ọ́ lọ́rùn fún ìwọ tìkálára rẹ. Ìwọ yóò sì máa bá àwọn wọ̀nyí yóò sì máa bá ọ ru ẹrù náà. Bí ìwọ bá ṣe nǹkan yìí, bí Ọlọ́run bá sì fi àṣẹ fún ọ bẹ́ẹ̀, ǹjẹ́ ìwọ yóò lè dúró pẹ́, àti gbogbo àwọn ènìyàn yìí pẹ̀lú ni yóò sì dé ipò wọn ní àlàáfíà. Mósè sì gba ohun àna rẹ̀ gbọ́, ó sì ṣe ohun gbogbo tí ó wí. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Tí o bá ní àwọn àgbà ní àyíká rẹ, o ní ọgbọ́n tí ó sọ wọ́n láyìíká rẹ o, tí ó sì yẹ kí o kọ́ lára àwọn àgbà wọ̀nyí o. Àwọn nǹkan kan wà tí àwọn àgbà tí wọ́n mọ̀, ṣùgbọ́n tí Google bó ṣe ní ìmọ̀ tó kò mọ̀ o. Àwọn àgbà ní àwọn ọ̀nà àbáyọ sí àwọn àìsàn àti àrùn, èyí tí ìmọ̀ sáyẹ́ǹsì òde òní kò tilẹ̀ lè bá. Àwọn ìrírí kan wà tí wọ́n ní nígbà tí wọ́n bá kàn nípa ìbáṣepọ̀ àti pẹ̀lú àwọn ẹlòmíràn, èyí tí ìmọ̀ kò lè kọ́ nínú ìwé kankan, kódà nínú ilé ẹ̀kọ́ gíga. Tí o bá ń tọ́jú àwọn àgbà rẹ tí o sì kọ́ láti ọ̀dọ̀ wọn, ọ̀pọ̀ nǹkan ni ìwọ yóò mọ̀ tí ó sì máa ṣe ọ́ ní àǹfààní ju àwọn akẹgbẹ́ rẹ lọ. Ní ilẹ̀ Yorùbá, nígbà tí a bá rí ọmọ kan tó hùwà ọlọ́gbọ́n, a ó máa pe ọmọ náà ní ọmọ àgbà. Èyí túmọ̀ sí pé
àwọn àgbàlagbà ni a mọ̀ lójú ẹsẹ̀ pé ó kọ́ ohun púpọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà ènìyàn kan. Pẹ̀lú gbogbo ìwé tí Mósè kà ní ilẹ̀ Íjíbítì, orílẹ̀-èdè tó tóbi jù ní àgbáyé ní ìgbà náà nìyẹn, bàbá ìyàwó rẹ̀ Jethro ní ẹni tí ó kọ́ ọ ní ẹ̀kọ́ tó gbayì nípa ìpín iṣẹ́ fún àwọn ènìyàn. Mósè ní ẹ̀kọ́ tó dára jù ní ìgbà ayé náà ní àkókò náà ní ìṣàkóso. Ó sì rò pé òun jẹ́ aṣíwájú rere láti ìgbà tí òun ti ní àǹfààní sí ọgbọ́n Jethro. Ṣùgbọ́n nígbà tí ó ti ní àǹfààní sí ọgbọ́n Jethro, ìmọ̀ràn Jethro fi hàn pé kò tilẹ̀ gbọ́n rárá o. Ó lè rò pé ó gbọ́n nítorí pé ó kàwé tí ó sì ní ayélukára ní ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n tí o bá gbọ́ tí àwọn àgbà tí o gbọ́ ti wọn, ìwọ yóò rí ọ̀pọ̀lọpọ̀ òtítọ́ tí yóò ràn ọ́ lọ́wọ́ nínú ayé yìí. Nígbà tí àgbàlagbà bá gbà ọ́ ní ìyànjú, mú ìmọ̀ràn náà lò kí o mú ní òkúnkúndùn, nítorí ohun tí o bá fi ṣe ó lè jẹ́ ìyàtọ̀ láàrin àṣeyọrí àti ìjákulẹ̀. Nínú ìwé àwọn ọba kìíní orí 12 ẹsẹ̀ 6, ọba Jeroboamu ó pàdé pẹ̀lú àwọn àgbà lórí bó ṣe lè ṣe ìṣàkóso àwọn ènìyàn. Wọ́n fún un ní ìmọ̀ràn tí ó kún fún ọgbọ́n, ṣùgbọ́n ẹ̀wẹ̀ ó lọ ìpàdé àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ fún ìmọ̀ràn mìíràn, nítorí tí wọ́n sì dàbí pé ẹni pé ó mú orí rẹ̀ yá. Ìmọ̀ràn àwọn ẹlẹgbẹ́ rẹ̀ mú orí rẹ̀ yá. Ó pa gbogbo àwọn ìmọ̀ràn àgbààgbà, ó pa á tì o. Ìwà Jeroboamu fa ogun abẹ́lé o. Ó sì sọ ìjọba Ísírẹ́lì nù bí a ṣe rí nínú ẹsẹ̀ 18 títí dé 19. Nígbà náà ni Jeroboamu ọba ó rán Adoramu ẹni tí í ṣe olórí iṣẹ́ ẹrú. Gbogbo Ísírẹ́lì sì sọ ọ́ ní òkúta, ó sì kú o. Nítorí náà ni Jeroboamu ọba yára láti gun kẹ̀kẹ́ rẹ̀ láti sá lọ sí Jerúsálẹ́mù. Bẹ́ẹ̀ ni Ísírẹ́lì sọ̀tẹ̀ sí ilé Dáfídì títí di òní olónìí. Má ṣe gan ìmọ̀ràn àwọn àgbà tó mọ Ọlọ́run. Má ṣe gan ìmọ̀ràn àwọn àgbà tí ó mọ Ọlọ́run. Kókó ọ̀rọ̀: ṣe àkójọ orúkọ àwọn àgbà tó bẹ̀rù Ọlọ́run tí ó yí ọ káàkiri, kí o sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú wọn, kí o sì máa lo àkókò pẹ̀lú wọn láti ìsinsìnyí lọ. Ìwọ yóò kọ́ ohun tó pọ̀ láti ọ̀dọ̀ wọn kí ó tó lọ láti wà pẹ̀lú Ọlọ́run. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti tọ́jú àwọn àgbààgbà tó yí mi ká, àti láti mú gbogbo ìmọ̀ràn tí àwọn àgbààgbà tí wọ́n bá gbà mí láti mú lò. Olúwa fún mi ní oore ọ̀fẹ́. Olúwa yóò fún wa ní oore ọ̀fẹ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó wà pẹ̀lú wa o. A kú iṣẹ́ ìsìn ni o. Ó dàbọ̀.